Orúkọ mi ni Alhaji Honorable Abdulrazak Ayobami Ṣalinṣile, ẹni tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé ẹgbẹ́ onígbàálẹ̀ ẹgbẹ́ ọmọlúàbí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọṣun. Lákọ̀ọ́kọ́, èmi ò mọ ibi tí ìrònú àárọ̀ àwọn yẹn tó dorí kọ látìgbà tí ọ̀rọ̀ election tó ti ṣẹlẹ̀ kátẹ̀ tó dìbò rárá wọ́n láìṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́. Torí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìbò, wọn ò pè wá sí wọ́n dẹ̀ ní ẹni tí wọ́n bá rí ń bẹ̀ nítorí ẹ̀ bá rí òun ló mọ̀, wọ́n lọ declare persona non grata. So ẹni tẹ́ ẹ ní òsì inú ẹgbẹ́ yín, kí lẹ tún bá débi wípé ẹ yọ inú ẹgbẹ́? Àwọn olóyìnbó ní you cannot build something on nothing. Ní tí ò sí kẹfẹ́ máa kọ́ nǹkan lé lórí tó ṣeé ṣe, kò ṣeé ṣe. Kámú ẹ̀sìn yẹn lé ní. Èkejì, ṣé àlejò àmọ́ ilé ó lé ní ilé ẹ̀? Ó bẹ̀rẹ̀ lórí Oyètọ́lá tó jẹ́ former governor. Èyí tó rí ọ̀pọ̀lọpọ̀, mi sọ pé gbogbo wọn, bẹ́ẹ̀ tó fi dórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn wà ní ẹgbẹ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe kàtìkàtì eré ìtàn ṣe káàkiri. Wọ́n mọ̀ gbà tá a pẹ́gbẹ́ ìjọ. Ìgbà bàbá Àkàndé ti dìbò tán ní 2003 tí wọ́n ti fìdí ẹgbẹ́ wa rẹmi, lẹ́gbẹ́ ti túká. Ọpẹ́lọpẹ́ Arẹ́gbẹ́ṣọlá àti àwọn ìtàn kọ̀ọ̀kan míì tí mọ́rúwá yìí, àwa la kó ẹgbẹ́ jọ padà lábẹ́ àkóso Ọ̀rànmíyàn la fi kẹ́gbẹ́ padà lọ́njọ́ náà lọ́hùn láyé AD, Alliance for Democracy. Èmi dìbò alága káńsù ìjọ náà lọ́hùn níjọba ìpínlẹ̀ mi Ìwó, àwọn míì náà di káàkiri la fi mú ẹgbẹ́ padà. Now ó bẹ̀rẹ̀ lórí Oyètọ́lá, Ìṣáàkà Oyètọ́lá tó jẹ́ gómìnà àná. Níbo ló wà ńgbà yẹn? Àmọ́ nínú ẹgbẹ́ ńgbà yẹn tó bá tẹ̀ ń ṣẹgbẹ́ rárá, bóyá ń lọ sí wọ́ọ̀dù meeting, bóyá wọ́n mọ̀ ní wọ́ọ̀dù wọn, ó tán. Kí ló àwọn yẹn wá sọ wípé àwọn yọ àwa landlord ẹgbẹ́ àwa ní the real and authentic progressive members. So ó kọjá ẹnu wọn, ó dẹ̀ kọjá agbára wọn. Ẹ̀kẹta, ní ìlànà ẹgbẹ́ wa, òfin wà, àṣà wà. Tẹ́ bá lẹ fẹ́ yọ̀yàn lẹ́gbẹ́, àwọn ìlànà wà tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé. Article 21 A and B under offences. Wọ́n tiẹ̀ súnmọ́ ìlànà rẹ̀ rárá bí tí wù kọ́ mọ́. Ẹni Yorùbá náà dẹ̀ bọ̀ wọ́n ní wọ́n ìfárí lẹ́yìn olórí. Ẹlẹ́yìn ṣẹ̀ ẹ gbọ́ tẹnu ẹ̀, ẹ kàn sọ pé ẹ̀yẹ́nu ẹgbẹ́ ṣé wọ́n ṣe ń yọ̀yàn lẹ́gbẹ́ nìyẹn. Ó fi hàn wípé àwọn tó wà ń di ọ̀rọ̀ yìí aláìdákanmọ̀ àti aláìlẹ́kọ̀ọ́ òfin òun náà ni wọ́n. Tí a bá fẹ́ yọ̀yàn nú ẹgbẹ́, tó bá ṣe wọ́ọ̀dù ní ẹnìyẹn ti wọ́ọ̀dù level ló wà tó ti ṣe, wọ́ọ̀dù á rìpọ́ọ̀tù sí lókà tanná wò wọ́n á pe ẹnìyẹn, wọ́n á fọ̀rọ̀ wá lẹ́nu wò.
tó bá ṣe local ló ti ṣẹ̀ wọ́n á gbaná wò wọ́n á pe state tó bá yẹ pé state ni state á pe zona á pe national bó ṣe wà nìyẹn. Wọ́n á pe ẹni yẹn jókòó wọ́n á béèrè kí ló ṣẹlẹ̀ ẹ̀kàn wá déédéé ti ẹ̀rùn ẹgbẹ́ kò tí ẹ lè rí bí kankan dé kò lè rí bí jókòó bí tí wò kọ́ mọ nínú ọ̀rọ̀ òfin. Ẹ̀kẹrin now for example kí ni wọ́n pè lẹ́sẹ̀ mi àwọn yòókù náà kí ni wọ́n pè lẹ́sẹ̀ wọn láwọn kan bóyá wọ́n sọ pé wọ́n lọ PDP pé wọ́n pé káwọn jọ ṣe àṣepọ̀ pé káwọn jọ ṣèjọba wọ́n lọ bá wọn ẹjọ́ nítorí Ọlọ́run ṣerú ẹsẹ̀ ń ṣẹlẹ̀ ni. When they say they want to form a unity government ìjọba alájùmọ̀ṣe pé mú wa ọ̀yà ẹ̀yin náà mọ̀ bọ̀ ìwọ́n tiẹ̀ àmọ̀ pé ó dàgbà tí ọ̀rọ̀ lérí ládùúgbò ní nǹkan lórí eré àbáyé ó yí ọ mọ̀ bọ̀ ọpọlọ rẹ wà lò fún wa ìwọ́n tiẹ̀ lórí ètò ẹ̀kọ́ ọpọlọ rẹ a ní ìdí ẹ̀ mọ̀ bọ̀ ìwọ́n tiẹ̀ lórí ètò nǹkan ọ̀gbìn irú ẹ̀ṣẹ̀ lẹ̀ rí bàbá wa olóyè Bọ́lá Ìgè kọ́lọ́ fọ̀rùn kẹ̀ ọba Ọbásanjọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mínísítà mines and power minister of power ẹni tó ṣètò bí iná tí bá ṣe ń rí náà lò ní Nàìjíríà ṣé wọ́n torí ẹ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ ń gbà yín. Àìmọ̀kànmọ̀kàn ló ń da àwọn yẹn láàmú wọ́n rí kọjá imú wọ́n rí ta ọ̀rọ̀ òye wọn ọ̀rọ̀ ẹgbẹ́ òye wọn ọ̀rọ̀ òfin òye wọn. Ó dùn mí wípé ẹni tó jẹ́ alága nísìnyí Alhaji Tájù Lawal èèyàn jẹ́jẹ́ ni ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ party management and party administration. Òun làwọn kan ni wọ́n ṣe máa kí ọwọ́ rẹ̀ bọ́ ìbọ̀kúbọ̀. Wọ́n pé wọ́n á kàn ní kó sáyìn tiẹ̀ ni wọ́n á kọ́ fún un wọ́n á kàn ní kó sáyìn. Tàbí wọ́n ti ẹ̀kọ́ ṣe pé signature ni. Tàbí wọ́n kàn kọ́rúkọ ẹ̀ sí. Wọ́n pé níbi tí mo mọ̀ dé kò jẹ́ kọ́wọ́ rẹ̀ bọ́ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ yẹn. Bó tẹ̀ ṣe pé mo mọ̀ wípé ọ̀rọ̀ ẹgbẹ́ òye ọ̀rọ̀ pé mo dípò alága mórí ó yàtọ̀ fún ọ̀rọ̀ leadership and management of the party. Party management and administration is a different area entirely in politics. And it is being guided by the constitution of the party. Anything tó bá ti yẹsẹ̀ gẹ̀rẹ̀ pò lónú constitution yẹn ó ti ṣí so àwọn eléyìí ti ṣí o wọ́n ti fail wọ́n ti gbòdo kò sọ̀rọ̀ mi gbogbo nǹkan sọ yẹn ẹ ṣé.